dáàdì mi ẹ wò ebi ń pa mí o látàánú tá a ti jẹ. Wọ́n náà wọ́n pé mi náà lò lọ tí máa lò lọ màá sá fún wọn. Ẹ wò dáàdì mi ẹ mọ nǹkan tí mo ń wò. Kí nù? Yíyan gàrí tó ń jókòó sílẹ̀ yẹn a kàn lọ bẹ̀ a kàn fẹ́ pé a fẹ́ ra gàrí a kàn lọ ra gàrí jẹ tá a bá sì ti yó a sì lọ mú mi sí ilé. Sọdíkì ìyẹn gàrí. Bó ni bàbá kọ mi kílẹ̀ fẹ́ bá mi ra gàrí wà ráìsì wà. Ṣé gàrí ẹ̀gbálélé ni àbí tamúlòkó? Tẹ̀gbá ni ẹ sì jẹ́ wò ó kàn bàjẹ́. Dáàdì mi ẹbí mi náà bú díẹ̀. Ó dáa gàrí gidi ni lórí kó dáa. Ọ̀rẹ́ gàrí yóò gbẹ. Ó gbẹ ṣé bóun ni mò ń fọ. Dáàdì mi ẹ bá ń bú bí kalẹ̀ yẹn ẹ bá ń bú dáadáa. Kankan náà ni bẹ́ẹ̀ bu tìsàlẹ̀ bẹ́ẹ̀ bu tẹ̀gbẹ́ kankan náà ló wà. Lọ́wọ́. Ó dáa gàrí ẹ̀gbá ni ẹ̀rí kó kan lẹ́nu gan ni. Ọ̀kan. Ẹ ẹ jẹ́ pé gàrí yín kan yàrá ló jàre wá ní gàrí tó kan ilé wa ibi ẹ̀yìn ibẹ̀. Ẹ dàgbẹ́ bọ́ bí àtọmọ àti bàbá kò yé mi o síbẹ̀ sí mọ̀ ṣe náà káàkiri àdúgbò lélẹ̀ ẹ lọ sí ṣọ́ọ̀bù ẹ lọ mọ wọn gàrí jẹ títí tẹ́ fi yó bá mú tẹ́ bá wá délé ẹ lọ mú mi sí torí kò yé mi owó dà gbogbo tẹ́ tí wọ́n jẹ látàárọ̀ nǹkan. Ẹ ṣe bá sọ́pà fẹ́ ra gàrí bí ìtọ́wò ni. Nígbà tí ẹ bá fẹ́ ta gàrí yóò bu nǹkan pé kéèyàn tọ̀ wò bóyá ó dùn àbọ̀ kan. Gàrí yóò dẹ̀ kan ọ̀dà àbí lọ́dà bíi ti yẹmọ ra. Ṣé àmọ́ ọmọ náà ṣe. Ẹ bọ́ bí jàre. Ó dà pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ni tèmi lẹ́ẹ̀fì ṣàríkọ́gbọ́n. Dáàdì mi kójú mọ́ ibi gbogbo àlògùn ẹ̀. Ó ti lọ ìyá tó yẹ kẹ́yìn méjèèjì jọ jẹ ìwọ nìkan ló dá jẹ ṣebí ẹ̀yin lẹ mọ gàrí jẹ tí kò kan ayé tí ẹgún kan mọ́ mi lọ́wọ́ báyìí.